Jésù kò sí láyé yìí. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi. Ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi. Hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ká má jẹ́ kó tún yà wá lẹ́nu tí n bá tún tẹ̀síwájú tí mo tún ní. Dúró t'Olúwa, má ṣe iyèméjì. Ohunkóhun tóun kò lè dé. Gbẹ̀dà máa ṣe pẹ́ lọ́wọ́ rẹ̀ ló wà. Ẹni àánú lọ́ba Olúwa, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi. Ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi. Hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ọmọ olùjọ mímọ́ òdodo tó ń bẹ níbí ọwọ́ ẹ lókè. Ọmọlẹ́yìn Jésù Kristi tó jódodo bá nawọ́ ẹ sókè small. Ẹ jẹ́ ká jọ wípé Jerímóyámà, Jerímóyámà. Ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé tá a bá ti rí nínú Islam báyìí tọ́wọ́n èèyàn bá wá ń táàgì èèyàn máa kọ́ máa wò pé kí n tèmi pẹ̀lú gbogbo ilé now nígbà tí ẹ̀ ń táàgì mi lórí ọ̀rọ̀ bàbá wa èrè Asalatu pé kí n sọ̀rọ̀ lé lórí kàbí sanra ṣá máa ń sọ̀rọ̀ lórí gbogbo nǹkan sọ̀rọ̀ lórí eléyìí kí lẹ fẹ́ kí n sọ lórí eléyìí àkọ́kọ́ ọmọ kéwú làwà ẹlẹ́ẹ̀kejì bàbá wa èrè Asalatu wọ́n lọ kọrin ní church àbí erímoyá àyàtọ̀ kọ yẹn àbí ṣé nígbà tí wọ́n ń kọ orin yẹn wọ́n pè mọ́ra wọn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì kò sórin kíkọ nínú Islam gẹ́gẹ́ bí Islam ti wí gbogbo alágbà bẹ́ẹ̀ àmọ́ ẹgẹ́ àjọ gbé sí làákàyè báyìí ọlọ́run ọba balẹ̀ kí ọlá ó ní padàlì stiansa tó wà lè basmọ́lá ọlọ́run ọba ní wà lílì ìzà yẹ́gìṣà wà nà hàrí ìsà tẹ̀jálà wà mọ̀ khalaka dákàrà wà lè ọ̀húnzà ìnà sàyàkùn làṣàtà ọlọ́run ọba ní bóníkàlùkù wa ti ṣe máa jẹun ọ̀tọ̀ọ̀tọ̀ ní iṣẹ́ òòjọ́ èrè Asalatu iṣẹ́ òòjọ́ wọn nìyẹn ó ní pé kí wọ́n kọ orin kí wọ́n fi dáwọn èèyàn lára yá now tó bá já sí pé òde òkú òun ni wọ́n ti lọ kọrin yẹn kí lẹ fẹ́ sọ tó bá já sí pé òde wedding ni kìrìsìtẹ́nì kan pé wọ́n tán wá ń kọrí orin bẹ́ẹ̀ wọ́n lọ kọ́ ní church àbí gbogbo alágbà bẹ́ẹ̀ àmọ́ ẹ ti gbàgbé pé olórin ni bàbá wa èrè Asalatu wọn yàtọ̀ sí pìrìsẹ́ńtà wọn yàtọ̀ sí tíátà so now tí Ibrahim Shatta tó bá hà ti olóògùn ṣé ó túmọ̀ sí pé kì í ṣe mùsùlùmí tó bá hà ti pásítọ̀ ó túmọ̀ sí pé kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo àwọn onítíátà àbí pìrìsẹ́ńtà tí ó di àsìkò àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ní kó bá wọn pìrìsẹ́ǹtì ìṣẹ̀ṣe làgbà tó wá pìrìsẹ́ǹtì ẹ̀ ṣó túmọ̀ sí pé kì í ṣe mùsùlùmí tó dẹ̀ jẹ́ mùsùlùmí entertainment ni àwọn bàbá yìí entertainment ni wọ́n so ohun tí wọ́n bá dẹ̀ ti pè ní entertainment kò síbi tí wọ́n lè dé kò síbi tí wọ́n ti lè kọrin so ẹ̀yin lẹ́yìn máa wá wò pé in tó kọ yẹn o ẹ̀yin ò fẹ́ gbọ́ níbẹ̀ tí nìyẹn but kẹ́ máa wá táàgì pé ó dẹ̀ pé rẹ̀ mùsùlùmí ó lọ kọrin bì kan èèyàn tó pé rẹ̀ lẹ́ entertainment ibo ni ò ti lè kọrin ta ni ò lè bá kọrin ta ni ò lè bá ṣe ṣé ilẹ̀ fẹ́ fún lówó ni no be you now so iṣẹ́ òòjọ́ wọn nìyẹn ọ̀hún sọ pé àwọn ìṣe mùsùlùmí mọ́ wọn sọ pé àwọn bọ́ sí ẹ̀sìn mùsùlùmí gbogbo orin tí wọ́n sì ń kọ́ ń bẹ̀ yẹn wọn ò pé mọ́ra wọn wọ́n ń pè mọ́ àwọn tí wọ́n pè wọ́n ni so kí wá ní wàhálà wa lórí eléyìí ẹ jọ gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká máa ṣe sùúrù ẹ sì jẹ́ ká máa ṣe rí Islam ẹ má jẹ́ kí wọ́n máa rí wa ní oníjàgídíjàgan ara wa á sì máa jọ drag ara wa á máa jọ drag ara wa for what reason iṣẹ́ tí wọ́n ń ṣe yàtọ̀ sí tẹ́lòmíì ń ṣe nàún ní tẹ́lòmíì fẹ́ fi jẹun yàtọ̀ sí tí wọ́n fẹ́ fi jẹun entertainment ni àwọn bàbá yìí ẹni tí wọ́n bá pèlè entertainment kò síbi tí ò lè lọ torí pé ohun tó ṣe òjò ẹ̀ ni kò sọ di kèfèrí ni kò sọ di kèfèrí náà kò dẹ̀ torí ẹ̀ kó sọ pé òun ti dẹ́lẹ́bọ torí ẹ̀ gbogbo wọn tó ń ṣe fídíò tó ń táàgì mi ẹ má táàgì mi ní àwọn nǹkan tó jẹ́ pé kò necessary ẹ jẹ́ à fèsì àwọn nǹkan tó yẹ ká fèsì mùsùlùmí lọ kọrin bì kan ó lọ ṣe gbáǹbì kan because of pé mùsùlùmí ni wọ́n dẹ̀ ń kọrin Islam ṣó túmọ̀ sí pé ká máa wá drag ara wa to that level ni kò túmọ̀ sí bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ní fáyì sáfà rákítà fáńsọ̀bù wa ilà rọ́bì káfàrígà ṣe tó tẹ̀ tí jọ́sìn fẹ́mi ọlọ́run ọba tán ẹ jáde lọ ẹwà àwọn tẹ́ fẹ́ jẹ lọ lórí ilẹ̀
ohun tó wọ́n ń jẹ lórí ilẹ̀ nìyẹn, ẹ̀bùn tọ́lọ́ ń lo ẹ̀bùn tí wọ́n sí nìyẹn, ìtọ́ lè fẹ́ bùn tí wọ́n ṣe nìyẹn. So kí ló dé táyìn mùsùlùmí náà pè wọ́n, ẹ̀yin mùsùlùmí náà ẹ máa pè wọ́n ní gbogbo ìgbà so that wọn ò ní lè máa lọ síbi tẹ́ ti fẹ́ kọ́ lọ. Ṣàmọye tán gbé lé bàbá oníbàbá lọ́wọ́ ni abẹ́yìn lẹ́fẹ́ bọ́ wọn ni. So ẹ jọ nítorí tọlọ́run, ọ̀rọ̀ ẹ̀sìn táwa ń sọ kì í ṣe bí káfí bí para wa o, ìyẹn kọ́ làwa ń sọ lé lórí o. Torí ẹ̀ tó bá fẹ́ táàgì mi mọ ohun tó fẹ́ táàgì mi lé lórí, ó ti yé, kì í ṣe pé nítorí pé ká lè máa fi bí para wa, ìyẹn kọ́. Ohun tó bá wọn oníkálukú ló lè ṣe nínú ojú ọ̀nà tó bá mọ̀ pé òun gùdù sí. Wọ́n á ní pé torí pé wọ́n ti gbọ́ oúnjẹ yẹn níwájú church, aṣáájú bí ẹni tó ń ṣe oúnjẹ tà tó jẹ́ church ló ti ń gbọ́, ẹni tó ń ṣe oúnjẹ tà tó jẹ́ pé ilé àwọn oníkíní ló ti ń gbọ́. Ṣá máa torí ẹ̀ tá máa ní àní jẹun ni àní oúnjẹ jẹ àbí gbogbo wọn tó ń kiri oúnjẹ tá à ń rà jẹ ibo la mọ̀ tán ti ń tà. So kò túmọ̀ sí nǹkan kan náà, we need to be wise. So please don't tag me with all this thing again. Bàbá wẹ̀rẹ̀ Asalatu nǹkan ò ní ṣàlàáfíà yín jàre, Ọlọ́run níjó bàjẹ́ fún yín. Ìjẹ́ ẹ̀mú yín ni àwọn ò lè blame yín lórí ẹ̀. Ìyẹn ò ní kí bàbá máa lọ kírun, ìyẹn ò ní kí bàbá máa lọ sí hajj. Kí wá ní tiwa pẹ̀lú pé bàbá lọ kọrin bì kan, ṣé àmọye tó gbé fún wọn ni? Ẹ mọ̀ bóyá dọ́bù owó tẹ̀yìn fi ń gbé wọn ni wọ́n gbé fún bàbá. Bàbá ò wá ní lọ ṣiṣẹ́ òjò ẹ̀ àbí? Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan, bóyá wọ́n ló fẹ́ fún bàbá oníbàbá lóúnjẹ tó bóyá wọ́n ló fẹ́ fún bàbá oníbàbá lóúnjẹ tó máa jẹ. Èmi ní tèmi tó bá jó òótọ́ ọ̀rọ̀ àfi ká bára wa sọ. Ó ti yẹ ẹ fi ká bára wa sọ. Bàbá yìí iṣẹ́ ẹ̀ ló ń ṣe, iṣẹ́ tó mọ̀ ọ́ ṣe ló ń ṣe yẹn, kì í ṣe ọ̀rọ̀ Islam lélẹ́yìí. Ó ti yé, ọ̀rọ̀ Islam ọ̀tọ̀, ọ̀rọ̀ pé mo lọ ṣiṣẹ́ mi kan ọ̀tọ̀. Ṣé ó dá nísìn èèyàn gbaṣẹ́ ní chọ́ọ̀chì, ó lọ bóyá ó gbaṣẹ́ kó lọ kanlé kó lọ kan kí ṣẹ́ ẹ̀ ní kó má gbà ni, ṣẹ́ ẹ̀ ní kó má gbà ni nígbà tó jẹ́ iṣẹ́ tó mọ̀ ọ́ ṣe nìyẹn. Ó lọ gba wáyárìn àbí nǹkan kan, ṣẹ́ ẹ̀ ní kó má ṣe ni. Á ṣe náà iṣẹ́ tọ́wọ́n náà mọ̀ ọ́ ṣe nìyẹn. Wọ́n pè wọ́n síbẹ̀ kí bàbá, wọ́n sì fẹ́ kó wá fún wọn ní orin ìdárayá, bàbá sì fún wọn lórin ìdárayá ń bẹ̀, ṣó túmọ̀ sí wípé ká máa bú wọn ni. So Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa. Islam ọ̀tọ̀, ìjẹ́ ẹ̀mú ọ̀tọ̀, kò papọ̀. Ẹ má jà á dà papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀, ọ̀rọ̀ pé ohun tí bàbá mọ̀ ọ́ ṣe ọ̀tọ̀. Ẹ má jà á dà papọ̀ pẹ̀lú ra wọn. Bàbá ò sọ pé àwọn èyí ń ṣe mùsùlùmí ni wọ́n lánàá lónìí títí ayérayé, mùsùlùmí ni wọ́n. So kò papọ̀ rárá. But tẹ́ bá wá ń drag wọn yẹn ń túmọ̀ sí pé ẹ̀ ń challenge Ọlọ́run lórí ìgbésí ayé wọn ni. Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa. Assalamu alaikum.